Governor Dàpọ̀ Abíọ́dún eléyìí of Ogun State wọ́n ti wọ polytechnic o wọ́n ti kó àwọn ọmọ ariwo tá à ń pa fún ẹ̀yin olórí wa lélẹ̀ ọ̀rọ̀ tá à ń sọ fún yín lélẹ̀ ipe kẹjọ kẹ má fi security ẹ̀mí àwọn èèyàn kẹ má fi play politics ẹ má wò pé ẹ̀yin dẹ̀ wà ń bẹ̀ lẹ́nu gbogbo tẹ́ bá ti wá rí ẹ̀ ní kí ẹ̀ fún tálíkà wọ́n ti ṣe tọ̀yọ́ wọ́n ti mú jẹ gbé wọ́n ní wọ́n rán wọn lọ sẹ́wọ̀n gbére àwọn tí wọ́n bẹ́ orí èèyàn ní live video ṣe bóyá kí wọ́n dè wọ́n má gbà kí wọ́n rọ́ wọn bọ̀n pa ni àbí kí wọ́n dú àwọn náà lọ́rùn lórí live everybody rí ṣùgbọ́n wọ́n ní wọ́n fi wọ́n sẹ́wọ̀n gbére ẹ dákun tí ìjọba Fúlàní mi bá débẹ̀ àbí ìjọba tó bá jẹ́ tiwọn àbí tó bá ẹgbẹ́ wọn náà break Agodi prison àwọn tó ní wọ́n kó ń gbà yẹn wọ́n rí wọn gbà padà dì sí tó máa break ibi tẹ́ kó wọn sí náà tó bá tún tú wọn lẹ́ǹkọ́ wọ́n tún bẹ́ẹ̀ lòmíì lórí àbí ẹ̀ ń play politics pẹ̀lú ẹ̀mí tálíkà àìbẹ̀rù Ọlọ́run dàbẹ̀ ni pé ó pọ̀ nínú ọ̀rọ̀ yín olórí wa kí wọ́n má ní bẹ̀rù Ọlọ́run ó dàbẹ̀ pé ó pọ̀ gan nínú ọ̀rọ̀ yín Governor Dàpọ̀ Abíọ́dún Alfa because mi ti gbọ́ kẹsàn-án kan nípa ẹ̀ ẹ yẹ ká ti kọ́kọ́ wo fídíò yẹn ná. àwọn ọmọ yẹn ń gbádùn ní lọ́wọ́ nọ́mà ó ti yẹn àwọn ọmọ ẹ̀kọ́ lè ti gọ́ra wọn lè máa plo mi. àìsàn tó bá géètì wà náà àrà wọn ti kọ́ àwọn ọmọ yìí lọ́wọ́ náà. wọ́n dídí tu gbogbo onúlé wọn àti pé mo ò fẹ́ kó má tẹ̀lé kó má tẹ̀lé ṣe kó. wọ́n kí wọ́n kún báyìí olùlọ ní sàrà so bí mo ṣe ìtọ́bọ̀ bẹ̀ mú ló mú mi lọ síta àṣẹ ìkọ́ wọ́n lẹ́yìn bí mo ṣe ní kọ́kọ́ sílẹ̀ fáyé báyìí ó ní pé dámútù pé mi ó kọ́dún bọ̀ yẹn sí báyìí ó ní nádà tí mo máa ṣàwọn onúgbó báyìí mo mú nígbó ẹ̀ mo mú wọ sẹ́yìn bí i bí àwọn tó wá bọ́ ó ní bọ̀bọ̀ kan tó gbọ́kọ́ sí wáta gẹ́gẹ́gẹ́gẹ́ lẹ́gbà. Because of those students, do you understand? Not to do good. It's not good enough. Will be exam. Yeah! Allahu Akbar. Yes, sir. Yes, sir. ẹ ti rá àwọn tán kó ẹ ti gbọ́rọ̀ lẹ́nu wọn ṣé nàá ìdí sí ìgò déédéé ṣé nàá ìdí sí ìgò déédéé gbogbo àwọn 70% ẹni tó ń live ní Nàìjíríà lé ní wọ́n live pẹ̀lú trauma ni ìsídà kan ti gbé àwọn èèyàn wọn lọ kí àgbákò yẹn máa kan àwọn fún ara wọn àbí kó ti jí àwọn fún ara wọn gbé rí tàbí kó ti rí lórí íńtánẹ́ẹ̀tì bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé kí ni next generation kí báwọn ṣe fẹ́ máa behave ṣáwọn fún ara wọn ò ní wọn padà nídìí ọmọ gbáǹkọ́ gbì mọ́ yín lọ́wọ́ ìbádẹ́ òpẹ́ ti dàgbà àwọn ọmọ tẹ́bí kalẹ̀ ńkọ́ ṣé ń protect ọjọ́ ọ̀la àwọn ọmọ yín náà bó sì yàn bá ní kà mẹ́fà kò sí bóyá ìfẹ́ ṣe tí ò ní fi márùn ṣe ra ẹ̀
torí a ní bírè àti kòrèbì kan wọn ò lè pàdé ń bus stop torọ́ náà wọn ò papọ̀. Ajá yín tó dẹ̀ ń fọmọ ẹkùn lọ́mú ọmọ ẹkùn máa dàgbà ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀. Adájọ́ fẹsẹ̀ fẹ́ o ní Katsina. Wọ́n ní àwọn adájọ́ tí wọ́n dájọ́ ṣàríà lọ làwọn agbésùnmọ̀mí bá ya wọlé. Wọ́n níbi tí wọ́n ti ń wá jọ́ọ̀jì adájọ́ padájọ́ dà wọ́n open fire gbo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 gbò wọ́n bẹ̀rẹ̀ sí ní da ìbọn bolẹ̀. Àmọ́ to God be the glory. Wọ́n ní ojú window adájọ́ gbà sá lọ. Ojú window. Ojú window náà ní adájọ́ gbà sá lọ. Bàbá mi bàbá yà dọ́gbọ́n sí ẹni orí yọ. Ẹni orí yọ. Àkọ́bí ọmọlẹ́dọ̀dẹ gbà wá. Tinubu ẹjọ́ tó tọ́ lọ́wọ́n ọba. Tinubu mo fi ìkúnlẹ̀ àbíamọ bẹ̀ yín. Àkọ́bí ọmọlẹ́dọ̀dẹ mo bẹ̀ yín torí Ọlọ́run ló bá wù yín lórúkọ mi. Ẹ ní sọ ọmọ nù. Ẹ ní fòrò ẹ ní dààmú. Àwọn èèyàn wa tí wọ́n kó ní wọ́rọ̀. Àwọn tí ó kó ní Ọ̀yọ́ Old National Park. Ẹ̀yin lẹ lọ gbà wọ́n. Gọ́vnà Ọ̀yọ́ State ò mọ̀ sí, Ṣèyí Mákindé ò mọ̀ sí. Tẹ́ fi lọ rescue wọn. A fi alájọbí bẹ̀ yín. A fi ìjẹ́ Yorùbá kan náà tàjọ jẹ́. Tinubu mo fi bẹ̀ yín torí tọ́ lọ́wọ́n ba. Àwọn fámìlì wa tó wà ní wọ́rọ̀. Àwọn bandits ti release statement. Wọ́n láwọn á fẹ́ àwọn tó bá fine nínú wọn. Wọ́n láwọn á pa àwọn tó bá kù. Ta ló deserve forceful marriage? Ta ló deserve kí wọ́n pa? Bàbá Tinubu tó rí Ọlọ́run ọba mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ yín. Mo fi gbogbo nǹkan tẹ́ bá gbójúlé tẹ́ bá gbọ́kànlé mo fi bẹ̀ yín. Please save us in Kwara State. Yorùbá ni wá. Àwọn tí wọ́n kó ní wọ́rọ̀ láti February wọ́n ti gbàgbé wọn síbẹ̀. Láti February ni wọ́n ti kó àwọn èèyàn ní wọ́rọ̀. Up to today. Ààrẹ arúgbó tó ń jẹ́ Àjíkẹ́ wọ́n pa èèyàn 200 ní ọjọ́ kan ní ilẹ̀ Yorùbá wọ́n kó èèyàn 176 lọ. Bó ti yẹ pé Kwara State government sọ pé èèyàn 3 ni wọ́n kó. Kwara State government ló sọ bẹ́ẹ̀. Later làwọn yẹn padà show wọn wípé àwọn 176 làwọn kó. Àwọn tí wọ́n kó ní wọ́rọ̀ yìí ọmọ ọdún kan wà nínú wọn o. Ọmọ ọdún 2 wà nínú wọn o láti February. July parí lẹ́ni. A máa mú August ní ọ̀la. Bá Tinubu mo bẹ̀ yín. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá mo bẹ̀ yín torí Ọlọ́run ọba. Yorùbá ni wá o. Yorùbá ni àwa ní Kwara State. 99% wa Yorùbá ni wá. Àwa Yorùbá náà ń ṣe sàndóró fún. Àwa ọmọ ìyá yín ni wọ́n ń kó. Ẹ bá mi share fídíò yìí kó kan Tinubu lára. Àkọ́bí ọmọlẹ́dọ̀dẹ mo fi alálẹ̀lẹ̀ Yorùbá mo fi bẹ̀ yín. Mo fi Elédùmarè mo fi bẹ̀ yín. Gbogbo tẹ́ bá gbójúlé tẹ́ bá gbọ́kànlé bẹ́yẹ gbà àwọn ará Ọ̀yọ́ State tó jẹ́ wípé wọn ò ní gbàgbé yín láyéláyé. Ẹ bá wa gba àwọn èèyàn wa ní wọ́rọ̀. Wọ́n sọ̀rọ̀ wọn ti dàbí skeleton wọ́n ti gbẹ̀tàn kí ló dé? Tinubu Yorùbá ni wá. Ẹ bá wa gba àwọn èèyàn wa ní wọ́rọ̀ àfọlọ́wọ́ bá abẹ̀yìn ẹ jọ̀ọ́. Ẹ dákun abẹ̀yìn ni. Abẹ̀yìn ni. Ẹ ṣe ti wọ́rọ̀ without the Ọ̀yọ́ State government tí ibà Ọ̀yọ́ State láì jẹ́ pé Ọ̀yọ́ State government ti mọ̀. Kí làwọn wá ṣe? Kí làwọn fi ṣe orí tí náà kí ò ṣe? Kí làwọn ṣe ní Kwara State? Kí là ṣe? Èèyàn 176 wọ́n pa 200 wọ́n kó 176 láti February. Ẹ̀ẹ́dẹ̀ ṣàánú wa. Ẹjọ́ ẹ ṣàánú fún wa. Èyàn ará ló bá wa bẹ̀ gan bàbá Tinubu. Ẹ bá wa bẹ̀ Tinubu ẹjọ́. Ẹ ní kó ṣàánú fún wa. Ẹ bá wa gba àwọn èèyàn wa ẹ ní ṣòfò ọmọ. Ẹ ní dààmú. Abẹ̀yìn nítorí t'Ọlọ́run ba. Yorùbáwùyí lórúkọ mi. Ẹ̀yin tí Yorùbáwùyí. Ẹ jẹ́ ká wo kan tí wọ́n lọ ní Ṣómólú Bàrígà. Fẹ́yìn tẹ́ bá ti wò. Bá yẹ ti wò níbòmí náà. Ẹ lè tún wò lọ́dọ̀ Yorùbáwùyí. Torí èmi fẹ́ fi kékeré ọ̀rọ̀ kan síbẹ̀. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó sọ̀rọ̀ kan. Olóhùn kí Gani Adams. Káì. Kí lẹ rí sọ̀rọ̀ tó Olóyè Sunday Ìgbòho sọ?
ó lóun kí Gani Adams àwọn OPC Gani Adams ó lóun tún kí wọn. kí lè rí sọ̀rọ̀ yìí ní mo kàn béèrè lọ́wọ́ yín ó tún kí Gani Adams ó tún ká OPC Gani Adams. ó lágbára ó ní agbára gidi ó lágbára gan-an ẹ já wo fídíò yìí. àdìsá nìyẹn ẹ wèrè. Chief Sunday Igboho live in Shomolu Bariga. Àwọn àti kábíyèsí ni wọ́n jọ wà nínú ọkọ̀ tí ń bẹ wájú yìí. Wọ́n wá fi ìró ẹkùn lọ́lẹ̀ nílùú Shomolu Bariga. Tonílé tàlejò ni wọ́n wá pàdé olóyè Sunday Igboho àtàwọn ọkọ̀ ìró ẹkùn pátápátá. Orí ẹsẹ̀ ògbèrò tóníkálùkù láǹfààní tí wọ́n wá pàdé olóyè Sunday Igboho. Ọmọ aládìkún ọ̀kẹ́ kàràkékòrò tí soníyàn ní jìnnìjìnnì. Àtúwọ̀ká níbi wọ́n gbé dáná rọ́. Díkanlùkan ọ̀kúnmọ́lóorun ọ̀dọ́mọ gẹ̀rẹ̀ wọ́dún ọlọ́tẹ̀. Shomolu Bariga la wà yìí nípínlẹ̀ Èkó akété arómi sálẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ létí omi. Orí ibẹ̀ láti wá fi ìró ẹkùn lọ́lẹ̀. Kábíyèsí ọba Shomolu Bariga rèé tí wọ́n gba olóyè Sunday Igboho lálejò. Shomolu Bariga la wà yìí kábíyèsí ọba Bariga ni wọ́n ń láǹfààní tí wọ́n sùn kàrí àti olóyè Sunday Igboho. ṣé ń gbádùn ṣe láìkí Sunday Igboho ẹ láìkẹ ẹ láìbọn yín mọ èyí táàrù olóyè ó bú yẹn lẹ̀. Kò ṣe mi lájà lọ́wọ́. Orí lẹ́yìn ni wọ́n ti fẹ́ fi ìró ẹkùn lọ́lẹ̀ bàbá mi. Òbèrè tú jáde olóyè ẹ̀ lè gbọ́ṣẹ́ fún mi olóyè. Àwọn ikọ̀ tí wọ́n tẹ̀lé olóyè Sunday Igboho rèé. Ẹ kọ̀ntínú a ní ẹ gbọ́ṣẹ́ fún wa ẹ̀yin fáǹsì mi ẹ bá mi gbé tó bá ti gbọ́ṣẹ́ fún mi màá tà á fún yín. lẹ́sìn àṣìwà gòkè sí torí ìgbà àlàyé tàwa ó ṣọ́ọ̀jù ọtún ọ̀tàkùn dá mẹ́ olóyè náà ni ó láìpẹ́ òun. Bàbá mi. ó láìpẹ́ òun yẹn kú. lọ́jọ́ káwọn kan sùn wọ́n èyí náà wá tú jáde báyìí. yóò wọ́n bẹ̀rẹ̀ ọkùnrin tí mo ti kú kú báyìí. Àwọn ayọ̀lẹ̀ ti ti wà. Ayọ̀lẹ̀ ẹ ká wọn ra gbígbà yín mú. Ayọ̀lẹ̀. Ọlọ́mọ yẹn kẹfọ́ olóyè lọ́rùn jà. Oníbínú àmàrẹ́rìn náà ni. Wọ́n yóò ṣe yìí ó ti ti àwọn ọba wa náà sí àwọn ọlọ́pàá. Hello, hi.
a dáhùn kò ṣe fi lájà lọ́wọ́. Ìwé kúnlé. Ó ṣà. Ó ṣà. Ó ṣà. Kábíyèsí tó gbàlejò Sunday Igboho. Kábíyèsí onígbà kámú. Dey play. You go explain tire. Àwọn táwọn arówó ra aṣọ kí la máa ń lò. Àwọn olè fún àríṣ àwọn dáhùn ó léwu. Ẹ bá wa náà sẹ́ndì aṣọ o. Ẹ bá wa sẹ́ndì aṣọ. Obey the last order kọ́. Obey the last commandment. Ìgbà kan mú. Òòṣà ẹ bá wa dá òòṣà. Kò ṣe fi lájà lọ́wọ́. Mo lè láì dìsí láyé. Báwo náà tí o bá mọ̀ mí, èmi ló ń pè mí jẹ́ gbọ́n ní àdúgbò akọ ọkùnrin obìnrin tó ń pè lọ́run tí ó jẹ́. Ó kọ́ sí mọ́tò lóníkan lọ kú lọ́run. Ẹkùn, ọmọ bàbá Dámì, ọmọ ògbówó òòṣà. Ọ̀gá mi tí o sì máa bí ẹgbẹ́ nípa tó pè. Ẹ ti pa àṣọ Sunday Igboho lọ́wọ́. Ọmọ ìyá Dámì. Ẹnìkan kì í bínú lẹ́yìn ọwọ́, ayé mi bínú ọmọ yìí o. Mo pẹ̀lú ayé mi lẹ́yìn ọ̀gá àwọn àgbà. Wọ́n ní òṣìṣẹ́ ayíkọ̀ kì í ṣégi, ẹ̀ka kan kì í pa òun lọ́lẹ́. Epo. Oníṣẹ́ òun ló máa ń jẹ, lágbára ilé ìdìbò ló máa kó àgbẹ̀. Ẹ̀yin ló lórí wa, ẹ̀yin ló rí tí wọ́n. Yes, sir. Lágbára ilé ìdìbò rẹ̀, ó ṣe fi ẹsẹ̀ ìwé ìwé ẹ̀kọ́ yìí. Àbẹ̀ ìwé ẹ̀kọ́ àbúrẹ́ yẹn o. Àbẹ̀ ìwé àdíjà àbúrẹ́. Lágbára ilé ìdìbò rẹ̀, ìgbọ́lọ́gbà ìgbà ìwé o. Ìgbọ́ bàbá Dámì lábẹ́ ẹlẹ́bìnrin àti àríwá ayé sí ikú ẹ̀ ló pa yín o àrùn ní gbé yín dè bàbá akẹ́kọ̀ọ́ òsì bàbá akẹ́ lórí o tẹ́lẹ̀ àwọn òṣìṣẹ́ Ó ṣe ń ṣe ẹ̀ lórí bí kó fún báyìí kó gbè mí lórí. Ìṣẹ́lẹ̀ mi sùn kó lanu báyìí kó dẹ̀ gbè mí. ẹ̀kọ́ ọkọ̀ fúlàní lórí ọ̀tàgà dìbò kò lọ́sọ̀ọ́dẹ̀ kò lóhùn lé lẹ́nu àgbàmọ́ bí ti bá ṣe Ìgbòho òòṣà ẹ̀kọ́ wọn náà bí kábíyèsí ọ̀rọ̀ ọ̀gá mi ẹ̀kọ́ nígbà lọ. Ìlú Ṣómólú Bàrígà làwà yìí, àwọn ọkọ̀ ìrọ̀ ẹkùn ni wọ́n dúró wámúwámú yìí. Ìkòròdú ọ̀gá ọmọ ìlú kú mẹ́dẹ́mẹ́dẹ́, ọmọ rúmọlẹ̀ tí fẹ̀lẹ̀ jà. Agége lọ̀gá wà. Òwú àwọn fúbọ́ọ̀tì àwọn náà gbọ́ wọn wá wọn kúrò ní fìdí olóyè ẹ kí ọṣẹ fún mi. Àwọn oníbọ́ọ̀dù náà tún wá. We are here in Ṣómólú Bàrígà to launch Ìrọ̀-Ẹkùn Security Network. Everybody is in place, ready to secure and guide the land. Orí pátákó tí ń tẹ̀sí lẹ́nu kankan àkàndé èèyàn tí Elédùmarè dánlọ́lá iná gorí ilé fẹ́jú kẹ́kẹ́kẹ́ ọ̀kẹ́ kàràkẹ́ kòrò tí soníyàn ní jìnnìjìnnì àtúwọn ká níbi wọ́n gbé dáná ọ̀rọ̀dì kan lùkàn òkúmọ lóòrùn ọ̀dọ́mọ gẹ̀rẹ́wọ́dún ọlọ́tẹ̀. Emergency.
láì gbégbá ààbò láì gbégbá ààbò olóyè sí wàhálà. Mídíà àbúrò àlàyé ni mídíà àgbòrò nìyẹn, wisdom nìyẹn. Wisdom ló máa ń gbà wọ́n ní wisdom nìyẹn. Kò tí sú olóyè tó fún wa ṣe ìlú sẹ́yìn. Mo kí ọlọ́run ọba tó láyé, ọba tó ní gbogbo agbára lọ́dọ̀. Àtẹni tó nífẹ̀ẹ́ ọlọ́run ló dáa. Àtẹni tí ò nífẹ̀ẹ́ ọlọ́run ló dáa. Àtẹni tí ó gbà fún ayé ọlọ́run ló dáa. Àtẹni tó lọ sọ́lọ́run ọlọ́run ló dáa. Àtẹni tó lọ ń bẹ tó ní ọlọ́run ń bẹ. Tẹlẹ fún dojúmọ́ tí ń gbogbo alágbà fún ọlọ́run dá. Èmi àdìsọ́ wa láti gbà fún mi. Ọba tí ó bá mi sáyé, ọba tó mọ àti wá sí ayé tí mo wáyé. Ẹ̀jẹ̀ ń tẹ́ ọ̀rọ̀ ìlú ìlú àlọ́wà. Bí wọ́n yẹ kí o sọ ọ́ ẹ̀ gẹ́gẹ́. Bí wọ́n yẹ kí o sọ ọ́ ẹ̀ gẹ́gẹ́. Go to this side. Tó bá wà lẹ́gbẹ̀ẹ́ náà. Gbogbo àwọn tí wọ́n wá ń sáré kí ojú ọ̀tún bàbá Tinubu, wọ́n ń sáré pé bàbá Tinubu ò ní sẹ́lẹ̀ kejì. Go back, go that side. Hello, go that side. Ló bá ṣe é kọ́nà. Gbogbo àwọn tí wọ́n á kó àwọn ọjọ́ yìí, tí wọ́n ní bàbá Tinubu ò ní sọdún mẹ́jọ, àti àwọn ọmọ Yorùbá tí wọ́n tẹ̀lé wọn pé bàbá ò ní sọdún mẹ́jọ, bàbá ò ní sọdún mẹ́jọ. Lẹ́yìn náà, wá kí gbogbo àwọn bàbá wa tọ́jú ọba wa nílẹ̀ Yorùbá ẹ bá ti kábíyèsí. Wọ́n fi bàbá wa Akíolú kọ́lọ́ba lọ́rọ̀ ẹ̀mí wọn, kọ́lọ́mọ́ ba ìpínlẹ̀ Èkó jẹ́ mọ́ ọ lọ́wọ́. Torí pé gbogbo wọn náà lò tí mo fi rí àánú gbà láti padà sí ìlú bàbá mi
ọlọ́mọ kan bàbá pẹ̀lú ọlọ́mọ bá mi gùn wọ́n lẹ́mìí bàbá mi ní àgbọ̀rá kòrò tẹ̀lé ó kéke gbogbo atọ́ kábíyèsí bàbá ẹ̀yẹ ní sọ bẹ́ẹ̀ àgbọ̀rá kòrò tẹ̀lé Àdìsá kéke ní ti gbogbo atọ́ bàbá wa pẹ̀lú wọ́n pẹ̀lú ọmọ pẹ̀sẹ̀ pẹ̀láyé wọ́n pẹ̀lú ọmọ pẹ̀sẹ̀ pẹ̀láyé wọ́n mọ̀ borí ọ̀tá ẹ̀dá òní wà kọ́mọ́ lọ́tà àwọn ọba nínú ọlọ́ta yìí tó gbogbo àwọn tí inú wọn ò dùn sí ipò tí wọ́n wà yẹn wọ́n mọ̀ sáré ká gbogbo ọ̀tá bàbá pé lọ́sàn-án ìdájọ́ kúlẹ̀ wọ́n á fi bàbá tó ní bàbá wa dáadáa tó jẹ́ pé bàbá kan ti ń retí bàbá ti ń pariwo pé ọmọ mi ò tí ì wá kí mi lẹ́kọ̀ọ́ ọmọ mi ò tí ì wá kí bàbá ń pariwo pé ọmọ mi ò tí ì wá kí mi ọlọ́run bá tó ní mí yóò jẹ́ kẹ́mi bàbá kan lóògùn bàbá wọ́n á fi bàbá kan lú ìmọ̀ fi kí gbogbo ọba tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó pátápátá ọlọ́run ò ní pa eré bàbá lẹ́yìn náà mo kí bàbá mi ọba nígbà bàbá dáadáa àti ẹni tí inú rẹ̀ dùn àti ẹni tí inú rẹ̀ dùn bàbá tó dùn fún yìí mo ní bàbá mi àwọn ní bàbá àgbèrè. Gbogbo ìdílé mi kò wà pẹ̀lú kò wọ́n. Bàbá tó kábíyèsí fún wa. Ọlọ́run ní bá ìpínlẹ̀ ìpínlẹ̀ máa ń lọ́wọ́. Ọlọ́run ní bá ìlú wa nígbà jẹ́. Àmì yóò sì kú dáadáa bàbá. Ẹ̀rọ parí lára. Gbogbo ọmọ tẹ́lẹ̀ wọ́n yẹ rẹ̀. Ọlọ́run la bàbá Bọ́lá Ahmed Tinubu. Torí pé bàbá tó ń dókòó yìí. Gbogbo ẹnu bí jẹ́ ti bàbá Tinubu. Bàbá ní Sunday mi ní ìlú tá ìjagun léyìí. Tinubu ti di president. Bàbá rẹ̀ sì ní ọwọ́ ìlú ogun dà. Mo fẹ́ kó orí ogun dà. Sọ̀rọ̀ tó ń wà pẹ̀lú rẹ̀. Bàbá tí mo fẹ́ kó orí ogun dà. Ibi tó ń lọ náà mò ń lọ. Ṣùgbọ́n tó bá ń jagun yẹn lọ́wọ́ tí ń jà lọ, wọ́n ní òun bínú Tinubu ni wọ́n sì bẹ́ẹ̀. Wọ́n kọ ìtàn Akíntọ́lá àti Awólọ́wọ̀ kọ̀ọ̀la. Mo wá dúró fún bàbá mi ogun. Ó fi bàbá mi Olúbàdàn. Bàbá mi kábíyèsí. Bàbá ìwà pípa wọn ní ìbò wọn ní ọ̀rọ̀ tí wọ́n ṣe tí wọ́n fi parọ́ ìwé ọba tó ní mí. Torí pé bẹ́ẹ̀ ṣe ń wò mí, mo máa ń sọ ń gbogbo ìgbà. Wọ́n bí mi sínú ògùn ni, wọ́n lè yín mú olùsọ tó wù ẹ́. Wọ́n bí èmi sínú ẹ̀ ni. Ọba tó ní mímọ̀ kí wọ́n bí mi sínú ẹ̀ ni. Nínú ẹ̀ náà màá dẹ̀wà tètè máa bọ́ lọ́rùn lókè. Bàbá ìwà dìbò àwọn ní Sunday wọn ní ẹ̀. Wọ́n ní ogun tá a wà náà yìí ó lè kọ́ ẹgbẹ́ láìpẹ́ bó pàtàkì ọdún tó láì bá sọ fáwọn pé àwọn akẹ́kọ̀ọ́ máa pa wọn lé o tí bá pa wọ́n pọ̀ ẹ̀kọ́ rẹ̀. Bàbá ní àwọn ní àpẹẹrẹ báyìí tí àwọn ń dá ojoojúmọ́ yìí wọ́n sọ fáwọn pé kí n múra dáadáa o kí n sì mú sàṣọ péye o kí n má fi gbogbo ara so àwọn ọ̀kan ti gún
wọ́n dín kàǹkà wọ́n bọ̀ wá ká mi mọ́lẹ̀ o ṣùgbọ́n kò sọ fún wọn pé alẹ́ ni àárọ̀ ní àsìkò báyìí ṣùgbọ́n gbogbo ògbà tí bá ti tí mò ń sùn tí mò ń jí tí mò ń dúpẹ́ wá láwọn onímọ̀ta ìmọ̀ nígbàgbọ́ pé àwọn kan tó yẹ ìlú àti wá pa mí tí bá parọ́ ó kù mí ọkọ̀ lọ. mo wá ní bàbá gbàgbọ́ bí ṣé fọwọ́ ní ká máa palẹ̀ mọ́ kú ti yá ni bàbá ní rárá o pé àwọn ò rí kú ṣùgbọ́n táwọn rí ni pé nǹkan bàjẹ́ ó sì mú ìfàsẹ́yìn bá ṣọ́ọ̀bù tí mo ń sọ pé kí n múra dáadáa wọ́n ní bàbá ẹ̀ ṣe tutù wọ́n làwọn ti ń ṣe tutù ètùtù náà ni ohun gbogbo gbà ṣùgbọ́n èmi náà wọ́n torí pé àwọn bàbá mi ti ṣe tutù kí n ṣàṣùkú yẹ o kí n sáàmù mọ̀ pé gbogbo ìgbà tí bá ti ń wà lápọ̀lì kí n wà bí ìbọn. wọ́n ti bá ẹ̀ta kò ní dákẹ́ta wọ́n kọ́kọ́ dá mi lọ́nà níwájú bàbá gbúmọ̀ ọ̀rá yìí. wọ́n ní bàbá sí báwọn tẹ́ni wọ́n pọ̀ náà rè wọ́n ní sáàmù wà dáadáa. nígbà tí wọ́n tọ́jọ́ kò tó oṣù wọ́n wá wà nílé àdúgbò fọlọ́ kábíyèsí ìfà kábíyèsí ìfà o. tó gbé mi yọ àdó àwọn bàbá yìí tí òfin mi dójú àwọn bàbá yìí pé kọ̀tán ibò máa tẹ ní gbogbo ìdílé yẹn wà pẹ̀lú ẹ̀ náà ni wọ́n ti bá pẹ̀lú òun yẹn torí pé èrò àwọn ọ̀kan ni pé wọ́n gbọ́dọ̀ fà á lóògùn báyìí. ṣùgbọ́n èmi máa ń sọ fún àwọn èèyàn tó súnmọ́ mi pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà mi ọba tó dá mi ló mọ̀ mí òun ló mọjọ́ tí màá lọ gbogbo àwọn tẹ́yìn ló pé mi ń bẹ̀rù yẹn èmi ò bẹ̀rù wọn ọba tó lọ sí ìbẹ̀rù mo dẹ̀ máa sọ fọlọ́run pé ọlọ́run gbogbo ọdún tí màá lò nù ayé tó dá mi sí yìí gbogbo ohun tí mo ní jẹ́ kí n fi jà fúnra Yorùbá kí wọ́n lè mọ orúkọ mi sínú ìwé ìtàn pé Sunday ọmọ adé ọmọ Sàǹsì Àjàó. Gbogbo Fúlàní ọ̀gbọ̀dọ̀ kó wa lọ. Gbẹ́jẹ̀ gbọ́dọ̀ jáde. Ó yẹ kó jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ lórúfẹ́ mi pátápátá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC níwọ̀n. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin OPC bàbá mi Fáṣẹ̀hún. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin OPC Ààrẹ Gani Adams. Mo dúpẹ́. Èmi dúpẹ́ lọ́wọ́ everybody. Torí wípé ẹ̀sìn wípé bàbá mi ní àdìsámọ́ní ẹ̀ ó níbi tí ọba ti sí ẹ̀rù ó ní mọ̀mọ́ bẹ̀rù ń bẹ̀ ó ní ẹni nìyẹn ó ní ayé tó ọ wá yìí tó ọ bá ní àwọn tí ọmọ ọba kó wàhálà ó ní tètè débi tó ń lọ mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó nífẹ̀ẹ́ mi mo tún wá dúpẹ́ lọ́wọ́ àwọn tí ò nífẹ̀ẹ́ mi tí wọ́n ń rìn mí kàkí pé kó lè tètè yá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo dúpẹ́ gidigidi gan pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ OPC níwọ̀n ẹ̀rà tí wọ́n dúró tì mí gbogbo ìgbà tó jẹ́ pé wọn ò jẹ́ kí ojú ó tì mí bí bá ti ń sọ ni wọ́n ń tẹ̀lé mi àwọn náà sì fi àwọn tó kájú ẹ̀ tì mí lẹ́yìn mo dúpẹ́ gidigidi gan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà torí pé nígbà tó gunlé táwọn ọmọ fọ́nká wọ́n níbo làwọn fẹ́ rọ́ọ̀lù mọ́ ní ẹ̀yìn kan ẹ̀yà lọ́nà Àgbẹ̀kọ̀yà àjọ nira wa ni ẹ̀yìn kan ẹ̀yà lọ sí PGN àjọ wà ńbẹ̀ ni tọ́lọ́ ń bá sọ pé àtúnríra a sì padà wá sí ilẹ̀ Yorùbá nígbà tí wọ́n bá dé ó ṣeé ṣe kí Ọlọ́run gbé agbára fún wa ju tá a wà ńbẹ̀ tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n nísì tá a wà yìí lọ́wọ́ tá a wá wà yìí àdúgbò fún bàbá Bọ́lá Ahmed Tinubu tó fún wa nínú ẹ̀kọ́ ẹ bá ṣe Jagaba yẹn dáadáa. ọmọ olódò sledgehammer ó ti fórí anybody. fún wa ní security ìwé ẹkùn yìí àwọn ọ̀dọ́ ọ̀kọ́kọ́ gbà wọ́n ló bá parọ́ a sì dúpẹ́ lọ gbogbo àwọn lọ́balọ́ba pátápátá tí wọ́n lọ bá bàbá Tinubu àti bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ bá ṣe kábíyèsí. bàbá dáadáa Ọọ̀ni of Ifẹ̀ bàbá dáadáa ẹ ṣe kábíyèsí yẹn dáadáa. bàbá tí Ọọ̀ni ọmọ kan nù Ọọ̀ni òye nǹkan nù bàbá àbú Ọọ̀ni òní tó ọba bú òun ta ló fẹ́ bú ẹ wá ní Sunday bú mi ní Sunday ọba bú mi ta ni tó bú èmi bàbá rẹ̀ náà ni ó bú bọ́mọ bá bú bàbá ó dà wọn lọ bá ó dùn wọn. bí bàbá bá bú ọmọ ó bú ọba. sọ́ni bàbá mi oníkúrú bàbá láì kọ́ lọ́dọ̀ ọmọ náà
ọlọ́run kí ni bàbá òní fẹ́ gbà lọ́wọ́ mi ṣé èmi ní ṣe security fún ọ̀nà kò possible ọ̀ ní fúnra ẹ̀ security ni ta ló lè gbé gúlójú ta ló lè ta òṣàláyà. òṣìbà bọ́ńdọ̀ ọ̀nà alákejì ẹbí wà tèmi ikú rárá bí òṣà ní ọmọdé ìṣẹ̀lẹ̀ ọ̀dọ́ rẹ̀ bàbá wa bínú ọlọ́ọ̀dẹ́ mi ń gùn àti bàbá wa aláàfin ọ̀fẹ́ lọ òkú bàbá yẹ̀yẹ́ aláṣẹ ìkéde tí àwọn inú rìsáàfù Ọ̀yọ́ lọ tá à ń sáré káàkiri kí ojú ọ̀gbọ́dọ̀ ti Yorùbá àwọn ọmọ tí wọ́n kó agbọ́dọ̀ wá wọn jáde àdúgbò bọ́lọ̀ pé Ọlọ́run ò fi àwọn ọmọ yẹn dójú ti bàbá Bọ́lá Ahmed Tinubu bàbá wa láàfin kú bàbá yẹ̀yẹ́ bàbá wa fi $1 million ránṣẹ́ sí mi bàbá ní kébi ránjẹ fún gbogbo àwọn ọmọ tí ń tẹ̀lé mi pátápátá mo wí àbí ìwúre ẹ̀rú wa bà mí àyà mi já pé ṣé bàbá láàfin tó rántí wa nù ìta wà bàbá yìí Ọlọ́run dé mi lò ó kún dáadáa bàbá wa ní àwọn lọ tí àwọn bá dé ìtẹ́tọ́ lọ́mọ tó fọ́ àwọn lágbára pẹ̀lú ìgbésẹ̀ tí mò ń gbé yìí olójú púpọ̀ kan àwọn tó ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ bá ń ṣe kábíyèsí fún àwọn àdúgbò lọ́wọ́ àwọn ìyá wa àwọn ọ̀rọ̀ ìyá ọ̀rùn mẹ́rin àwọn àjẹbìnrin gbogbo ìgbà ni wọ́n mú aṣọ òfin wọn ní gbèsè àárín àwọn lálẹ́ lọ́sàn-án lóru wọ́n wá mú aṣọ wọn ta wọ́n fi yí mi kó wọ́n wọn ṣàdúrà wọ́n wá bá mi ń bẹ̀rẹ̀ láì ní ẹ̀jẹ̀ wọ́n ní ìfẹsẹ̀ mi ò kára wà lẹ́kìn fọkàn mi balẹ̀ ńjọ́ kan mo sùn wọ́n á lálàá mo ní kí ló sàwọn ìyá yìí sáwọn ọ̀gbẹ́ni wà lójú ọ̀rọ̀ ẹgbẹ́ yín ẹlẹ́sọ pé ìyá mi ni ẹgbẹ́ mi ìyá mi àṣà wà tẹ́lẹ̀ tó gbé ìyá yín lọ ọ̀gbẹ́ni wà mí pé wọ́n á dédé tẹ̀yàn lójú ìyá wa bá mi láàárọ̀ wá dé kútọ́ lórí àwọn ọ̀gbẹ́ni wà mí èyí ṣe jẹ́ wá ńlá lè máa láàárín wọ́n ní kí àlàáfíà olè wà ní rọ́ọ̀mù kẹrin ọ̀dà tí ẹ fi ń kunu kò ní já láéláé ọlọ́run ló gbàgbá lọ́wọ́ yín ẹlẹ́yìn náà mo dúpẹ́ lọ́kọ́ àwọn tí wọ́n jẹ́ ọmọ Yorùbá dáadáa tí wọ́n ní àwọn fẹ́ bá bọ́ọ̀lù àwọn wá fẹ́ kí wáyé àwọn tí wọ́n ní oníbàdíjà àwọn sọ fún pé bàbá ní bí n sí mi tó mo fẹ́ tí mo lọ síbi kan látàná nípínlẹ̀ Ọ̀ṣun aago méjì mo tó kúrò ní ẹgbẹ́ mo ṣe ń wọ̀ bàdàn báyìí mi ò sí kankan mo ká sọ wọ̀ pé n gbọ́dọ̀ dójú ti bàbá torí ẹni bá dójú ti bàbá yẹn Ọlọ́run lè dójú ti tó bá jẹ́ aago kan bàbá Ọlọ́run ní pa gbogbo rẹ pé ẹ̀ tiẹ̀ dúró sí mi pé mo pẹ́ mo dúpẹ́ gidigidi gan o Ọlọ́run ní gba yín bọ́ o ẹ̀ ní parẹ́ tìrẹ̀tì náà o mo dúpẹ́ o kábíyèsí bá. Anybody má tẹ̀lé wa o. ẹ fà á Sunday Igboho. ẹjọ́ sáà fẹ́ kọ́ wọ fídà wọn nìkan wọ fí. ó yá ẹ dúró bẹ̀ yẹn. ṣé ló lè fẹ́ lọ gbá bọ́ọ̀lù. ẹ dúró bẹ̀ yẹn. tó fẹ́ lọ gbá bọ́ọ̀lù ọ́fíìsà ẹlẹ́gbọ̀dì padà. bùbá àti ṣòkòtò ó yá ìwọ̀dì kó padà. àti ìgbàgọ̀bì àbí kí ló dé. Ah.